Aláròyé máa wí o. Ìjọba tí ò lè dáàbò bo ẹ̀mí aráàlú kò lẹ́tọ̀ọ́ láti wà nípò. Ọbásanjọ́ ló sọ bẹ́ẹ̀. Ààrẹ orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ rí olóyè Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́ ti sọ̀kò ọ̀rọ̀ ńlá sí ìjọba tó wà lóde yìí nípa bí ètò ààbò láàrin ìlú ṣe polúkúrúmuṣu tó sì ń fojoojúmọ́ burú sí i. Ọbásanjọ́ ní ìjọba kíjọba tí kò bá lè dáàbò bo aráàlú ẹ̀ irú ìjọba bẹ́ẹ̀ kò tiẹ̀ yẹ kó wà rárá débi pé yóò wà lórí àlééfà. Ọbásanjọ́ fọ́ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọ̀hún mọ́lẹ̀ lásìkò tó ń kópa nínú ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan tí iléeṣẹ́ tẹlifíṣàn News Central ṣe fún un lórí ẹ̀rọ ayélujára láàárọ̀ ọjọ́ ajé Monday ọjọ́ 27 oṣù kẹrin ọdún yìí. Bàbá àgbàlagbà tó kọ́kọ́ ṣàkóso orílẹ̀-èdè yìí lásìkò tí Nàìjíríà kúrò lábẹ́ ìjọba ológun bọ́ sí ti ètò òṣèlú àwarawa lọ́dún 1999 yìí sọ pé lájorí ìdí tí ìjọba èyíkéyìí fi gbọ́dọ̀ wà tàbí kákúkú sọ pé nǹkan àkọ́kọ́ tí ìjọba kan fi ń jẹ́ ìjọba ni láti dáàbò bo ẹ̀mí àti dúkìá àwọn aráàlú. Ó ní ìjọba tí kò bá kúnjú òṣùwọ̀n láti ṣe ojúṣe yìí ti kọ́kọ́ pàdánù ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin láti wà nípò. Ó ní níṣe ló yẹ kí wọ́n gba irú ìjọba kíjọba bẹ́ẹ̀ dànù bí èpo ẹ̀pà. Ọbásanjọ́ ní wàhálà à ń jínigbé gbowó, ogun à ń fẹ̀mí èèyàn ṣòfò, ìpakúpa àti ìtàjẹ̀sílẹ̀ ti wá gogò lórílẹ̀‐èdè yìí débi pé kò tiẹ̀ fi bẹ́ẹ̀ ká àwọn èèyàn lára mọ́. Ó ní ìròyìn náà ti di ojoojúmọ́ táwọn èèyàn àti ìjọba kò fi bẹ́ẹ̀ kọbi ara sí i mọ́. Bẹ́ẹ̀ sì rèé àmì pàtàkì tó fi hàn pé ìjọba kan ti fẹ́ẹ̀lì ojúṣe rẹ̀ pátápátá ní irú àwọn nǹkan bẹ́ẹ̀. Lọ́rọ̀ rẹ̀ Ọbásanjọ́ ní ìjọba kan tí kò bá lè fún àwọn èèyàn rẹ̀ ní ààbò ẹ̀mí àti dúkìá ti pàdánù ẹ̀tọ́ rẹ̀ láti wà nípò, kò ní àríyànjiyàn nínú. Ó ló yẹ kí gbogbo ọmọ Nàìjíríà takìjì sí ọ̀rọ̀ ètò ààbò tó fẹ́ gbé Nàìjíríà mì yìí ni. Bàbá Àyábọ̀ ní òun mọ̀ pé kì í ṣe ọ̀sán kan òru kan ni ètò ààbò Nàìjíríà mẹ́hẹ̀ẹ́dé ibi tó dé yìí. Kìnní náà kò sì ṣàdédé ṣẹlẹ̀. Ó lóun rántí àwọn ìwádún díẹ̀ sẹ́yìn tó jẹ́ pé kò síbikíbi téèyàn fẹ́ lọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà yìí nígbàkúùgbà téèyàn ò lè lọ láìsí ìbẹ̀rù tàbí ìkọlù kankan. Ó ní ohun tó sún Nàìjíríà dé ibi tó bá ara rẹ̀ yìí kò kọjá bí ìjọba rákúrakú ṣe ń wà nípò látọdúnmọ́dún, bí nǹkan ìjà olóró ṣe di tọ́rọ́ fọ́nkálé lẹ́yìn ogun abẹ́lé tó kọjá àti bí ìjọba ṣe ń kùnà láti tètè kojú ìpèníjà ètò ààbò bó ṣe ń yọjú. Bàbá náà tún fi ọ̀rọ̀ ohun tó ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè Libya ṣe àkàwé. Ó ní lábẹ́ ìjọba Muammar Gaddafi ìjẹlò. Ó ní bí aláṣẹ náà ṣe fààyè gba àwọn géńdé kan tí wọ́n há ìbọn fún wọn tí wọ́n sì ń lò wọ́n fún ètò òṣèlú àti ìdẹ́rùbà ẹgbẹ́ alátakò ló padà di ọ̀ràn sí wọn lọ́rùn tí agbára wọn kò fi ká a mọ́ nígbẹ̀yìn. Ó ní Nàìjíríà tiwa yìí náà àwọn ọmọ tó yẹ kí wọ́n wà níléèwé àmọ́ tí wọn ò rí iléèwé lọ tí wọ́n kàn ń fi ẹsẹ̀ gbá ìgboro kiri ti lé ní mílíọ̀nù 20 báyìí 20 mílíọ̀nù. Ewu lóko ló ń gẹ̀mí ìsìtún nìyẹn fún ètò ààbò. Nítorí irú àwọn màjèṣín wọ̀nyí rọrùn fún àwọn agbésùnmọ̀mí láti lò kí wọ́n sì sọ wọ́n di irinṣẹ́ tí yóò máa gbẹ̀mí aráàlú tàbí jí wọn gbé. Ọbásanjọ́ ní Nàìjíríà ti di orílẹ̀-èdè yẹpẹrẹ láwùjọ àwọn orílẹ̀-èdè àgbáyé yòókù. Ọ̀rọ̀ wa kò tà lágbàáyé mọ́, wọ́n ń wò wá láwòmírí ni. Ó ní lọ́jọ́ tòní bí wọ́n bá ń ka àwọn orílẹ̀-èdè tó dúró re Nàìjíríà kò sí nínú wọn. Kò sẹ́ni tó jẹ́ dárúkọ wa láwùjọ àgbáyé. Ibi tá a bá ara wa dé nìyẹn. Ó tún sọ pé ìlú tí ebi àti àìsí ààbò bá ti ń búrẹ́kẹ́ bí èyí, irú ohun tó fà á tí àwọn orílẹ̀-èdè bíi Mali, Burkina Faso àti Niger fi láwọn ò ṣe ẹgbẹ́ ECOWAS mọ́ nìyẹn tí wọ́n sì yọ ara wọn kúrò lágá. Bẹ́ẹ̀ ECOWAS tí wọ́n sọ di yẹpẹrẹ yìí ó ní bíi 50 ọdún làwọn fi kó o jọ kó tó dúró, àmọ́ ọ̀sán kan òru kan ni wọ́n sọ di ahẹrẹpẹ. Nígbà tó ń sọ̀rọ̀ lórí ìjọba Tinubu, Ọbásanjọ́ ní òun kò tí ì gbàgbọ́ o, àmọ́ gẹ́gẹ́ bí nǹkan tó ń ṣẹlẹ̀ lásìkò yìí tó jẹ́ ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo gíro ni wọ́n fẹ́ kó wà lórílẹ̀‐èdè tó jẹ́ ẹgbẹ́ APC nìkan ni gbogbo ayé ń rọ́ lọ. Irú nǹkan bẹ́ẹ̀ léwu gidigidi. Kódà nǹkan tí ọ̀rọ̀ rẹ̀ lè bẹ́yìn yọ lójijì ní pẹ̀lú. Àmọ́ òun ti gbọ́
pé Tinubu lòun kò ní èròǹgbà sísọ Nàìjíríà di ti ẹgbẹ́ òṣèlú kan ṣoṣo gírò ṣá. Ẹbọra Òwu, gẹ́gẹ́ báwọn èèyàn ṣe máa ń pè é, tún kọ́ àwọn aṣòfin ilẹ̀ wa níkòó. Ó ní àwọn aṣòfin àpapọ̀ táráàlú dìbò yàn kò lẹ́tọ̀ọ́ láti máa pinnu owó oṣù ara wọn kí wọ́n máa sọ pé iye báyìí làwọn fẹ́ gbà gẹ́gẹ́ bí owó àjẹmọ́nú tiwọn. Irú nǹkan bẹ́ẹ̀ kò sí nínú ìwé òfin ilẹ̀ wa, kì í ṣe tiwọn láti ṣe irú òfin bẹ́ẹ̀ rárá. Ojúṣe àjọ tó ń ṣètò kíkó owó jọ àti pínpín, ìyẹn Revenue Mobilization and Allocation Board ni. Ohun tó ń ṣẹlẹ̀ yìí kò bójúmu rárá ni. Ní ìkádìí ọ̀rọ̀ rẹ̀, Ọbásanjọ́ ní pẹ̀lú bí nǹkan ṣe rí yìí náà, ó bà ní kò tí ì bàjẹ́ kọjá àtúnṣe. Ó ní ìjọba gbọ́dọ̀ ta kìjì báyìí kí wọ́n sì bẹ̀rẹ̀ sí gbé ìgbésẹ̀ tó tọ́, kí wọ́n sì ṣàtúnṣe sí àwọn nǹkan tó yẹ, pàápàá lórí ètò ààbò ẹ̀mí àti dúkìá, kí aráàlú lè rí ìṣèjọba rere tí wọ́n fojú sọ́nà fún, gẹ́gẹ́ bó ṣe wí. Faith Adébọlá ló ṣàkójọ ìròyìn yìí fún Aláròyé tó sì kà á sétí ìgbọ́ yín.